Ah, orúkọ mi ni Chief Babatunde Oyeleye tí mo ń gbé ní Abule Ajégúnlẹ̀ nínú ìlúkò ọdẹ Ṣósànyà Onírèké. Mo jẹ́ ẹ̀kẹrin ọdẹ gbogbo Kéńtà ní abẹ́ bàbá wa olóyè Àràbà tí èdè Egunyan tó jẹ́ bàbá wa sì jẹ́ lúkòsí gbogbo ọdẹ Kéńtà. Mo jẹ́ ọmọ lábẹ́ bàbá wa Àràbà fún iṣẹ́ ọdẹ ṣíṣe. Mo sì ní àwọn bàbá bàbá níbi tá a wà yìí náà. Olúsọjí Adéníjì ó jẹ́ àṣìpa gbogbo Ẹ̀gbá ọdẹ Ẹ̀gbá lápapọ̀. Wọ́n sì tún jẹ́ olóyè àṣìpa ọdẹ Kéńtà. Àwọn náà tún ní gẹ́gẹ́ bí àsìkò ìdí Ọlọ́run ṣe yàn wọ́n, àwọn ni olórí tún ìjókòó gbogbo Ìṣàṣà, gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ olórí tún ìjókòó gbogbo Onírèké. Orúkọ sóhun tiwa ni Ṣósànyà Onírèké zone tí a ń ṣe ìjókòó ẹ̀ ní Abule Ajégúnlẹ̀ tí mo ń gbé. Nípa ọ̀rọ̀ ọdẹ, a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run wípé nígbà tí àwa náà dé tí a bẹ̀rẹ̀ nípa iṣẹ́ yìí, torí àjogúnbá ni, kì í ṣe àwọ̀ṣe fún mi. Bàbá tó bí mi, oyè tí bàbá mi jẹ kó tó di olóògbé, òun náà ni wọ́n gbé lé mi lórí gẹ́gẹ́ bí ẹ̀kẹrin ọdẹ. Mo ti wá sọ fún wọn nígbà náà wípé mi ò fẹ́ jẹ oyè ọdẹ, ṣùgbọ́n kí Ọlọ́run fọ̀run kẹ́ bàbá wa Àyìndé tí wọ́n di Ajàdẹ tó kò nígbà yẹn. Àwọn ni wọ́n sọ wípé bàbá mi ló tọ́ àwọn ní ìlànà ọdẹ yìí, pé kò sí ọgbọ́n tí màá dá tí mi ò ní gba oyè yẹn. Ẹ̀gbọ́n dádì mi kan dẹ̀ wà, obìnrin ni. Dádì mi ti kú nígbà yẹn, bọ̀tẹ̀ ẹ̀gbọ́n yẹn wà láyé. Wọ́n ní láti máa sọ fún mi wípé mo lọ sọ fún wọn. Mo ní because ilẹ̀ Haúsá ni mo ń gbé. Mo ní láti máa sọ fún wọn pé bàbá Àyìndé ẹgbẹ́ báwọn tó fẹ́ lé mi padà síbi tí mo ti wá o, torí pé ọdẹ tí mi mọ̀ ń pa ẹ̀ náà wá fi oyè ẹ̀ lọ mí. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run bí Ọlọ́run bá ṣe ń ṣe nǹkan ẹ̀. Ọlọ́run ti mọ ètò ẹ̀. Kí a tó kọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà, mo júbà bàbá wa Àlàó Yusuf Àràbà ọdẹ gbogbo Ẹ̀gbá, nítorí pé àwọn ni bàbá fún wa tó lè jẹ́ alátìlẹ́yìn fún wa àti olórí ọdẹ Ẹ̀gbá lápapọ̀. Mo kí gbogbo àwọn olóyè ọdẹ Ẹ̀gbá lápapọ̀, mo sì kí àwọn olóyè ọdẹ gbogbo Kéńtà. Ní ọjọ́ yẹn lọ́hùn, mo wá lọ sọ fún màmá wa yẹn. Mo ní màmá, ọmọ wa sọ̀rọ̀ oyè ọdẹ fún mi. Mo ní mo lè sọ fún wọn pé mi ò ní gbà. Wọ́n ní láti máa sọ fún mi pé irú oyè wo náà fún mi. Mo ní oyè tán fún dádì mi jẹ ẹ̀kẹrin ọdẹ gbogbo Kéńtà. Wọ́n wá ní láti máa sọ fún mi pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ gbà. Àwọn wà pẹ̀lú mi. Mi ò dẹ̀ gbọ́dọ̀ sá pé ṣùgbọ́n ní ọjọ́ iwájú oyè tí mo jẹ yẹn, iṣẹ́ tí mo máa ṣe fún gbogbo ọdẹ ìlú Kéńtà ó wà níbẹ̀. Tí ó bá tó àsìkò yẹn, mi ò gbọ́dọ̀ sá. Oyè tán fún mi yẹn, iṣẹ́ ni mo máa ṣe o. Mo lè ní láti máa sọ fún wọn pé tí ẹ bá ti ní kí n gbà, kò sí wàhálà, wọn ní kò lọ. Adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ipò yẹn jẹ́ ìlànà, torí a gbọ́ wípé ògùn ló lùlànà. Wọ́n dẹ̀ ṣe oyè yẹn, wọ́n fún mi ní oyè yẹn. Mo dúpẹ́ ní àwọn bàbá ní Kéńtà tí wọ́n fi ojú ọmọdé wò mí. Ní ọjọ́ òní, Ọlọ́run ṣeun wípé àwa náà jẹ́ nǹkan nínú ọdẹ ilẹ̀ Ẹ̀gbá. Àwọn àrírí yín? Ní àkọ́kọ́, nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdẹ yìí, mo máa ń tẹ̀lé àwọn àbúrò mi tí wọ́n ti jọ wà pẹ̀lú bàbá nígbà tí èmi dé. Àjọ máa ń tẹ̀lé wọn wóko. Ìbọn tó máa fi ń wóko, ọwọ́ mi ló máa ń wà. Ó kàn máa ṣàdédé gbọ́ tí mo yìnbọn lẹ́yìn òun. Tí òun náà bá ń gbé ètò yìí, Olúsọjí Àyìndé ọmọ Ajàdẹ tó kò tí wọ́n ń gbé ní Abule Ajégúnlẹ̀. Torí nígbà náà mo máa ń sọ ohun tí bàbá Ajàdẹ bá ní, tó bá ń sọ̀rọ̀ ọ̀gá, máa ní bàbá wa lẹ jẹ́ nínú ọdẹ o. Sọjọ́ tó jẹ́ ọmọ yín, òun lọ̀gá mi. Torí òun ni mò ń tẹ̀lé. Ó kàn ṣàdédé máa gbọ́ tí máa yìnbọn lẹ́yìn.
ẹ̀rù máa bà á ẹ̀kẹ́rin kílẹ̀ yìnbọn fún bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ wo bẹ́ẹ̀ yẹn ní kan bá ojú ọ̀yà ìgbà míì ìhòòhò ìgbà míì ẹ̀tù ajá máa lè wọ́n dẹ̀ máa pa tó fún un láti bẹ̀ lọ ṣá ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ wọ́n ní mi ò ní tẹ̀lé wọn wóko mọ́ mo máa pààyàn. àwọn kan wá sọ pé ṣé ò mọ bàbá ẹ̀ ni nígbà tó dé yìí ó ti rógùn ni oògùn wé bàbá ẹ̀ ó ti rí bọ̀tẹ̀ mímọ̀ wípé àjẹbí ni kì í ṣe oògùn wọ́n dẹ̀ súnmọ́ àwọn àgbààgbà gẹ́gẹ́ bí Èjìgbọ̀n yan àwọn bàbá tó ti dolóògbé àìdíwẹ́ fún wọn tó wà lọ́jọ́ òní Èjìgbọ̀n wọn ṣì wà bàbá wa olórí Ẹṣípa Ẹ̀gbá Olúsọjí wọn ṣì wà níbi tí a wà yìí gan ọ wà pẹ̀lú wa wọ́n dúró tí wà because àwa ò lè ṣe nǹkan tó jẹ́ ìgbéraga láì jẹ́ kí ètò wọn kí ó tó àjú bàbá wa olóyè èrí mi nípa ọdẹ ni pé wàhálà ọdẹ pọ̀ nígbà tí a ṣe bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn àwọn kan wà tó ṣẹ̀rù bà mí a lọ sí igbó ọdẹ kan ní ọ̀nà Onírèké nígbà tí a dé igbó yẹn wà ní ẹ̀yìn abúlé Tọ̀ṣun náà ń pè abúlé yẹn a bá bẹ̀rẹ̀ sí ní dẹ̀gbẹ́ nígbà tí a bẹ̀rẹ̀ sí ní dẹ̀gbẹ́ àwọn bàbá wa bẹ̀rẹ̀ sí ní yìnbọn fìdálà nígbà tó yá ìgbàlẹ̀ yẹn já náà wọ́n bẹ̀rẹ̀ sí ní le láì fọ̀rọ̀gùn ìgálà wọnú abúlé ó kó sínú ẹ̀kú epo nígbà tí ìgálà yìí wọnú ẹ̀kú epo kó tó ó wọnú abúlé ó wọnú ilé ó jáde àti inú ilé yẹn ló ti wọnú ẹ̀kú epo ní ẹ̀yìn ìgbàlẹ̀ ìgúnnukó abúlé Tọ̀ṣun ní ọdún yẹn lọ́hùn nígbà tó wọ bẹ̀ inú ẹ̀kú yẹn ni àwọn ajá lọ mú mọ́ nígbà tí wọ́n mú ẹran yẹn tán tí wọ́n wọ jáde bàbá wa Igala wọ́n wà láyé àwọn olórí wa ń gbà yẹn wọ́n yẹ jáde màmá kan wá pàdé wọn ní ojú ọ̀nà wípé ẹ̀kú ìjàgbẹ́ o ẹran á kú o èyí tẹ́ ẹ pa yẹn o ẹran àwọn ni o àmọ́ gbàtẹ́ ti pa àwọn ti yọ̀ǹda o ṣùgbọ́n gbogbo nǹkan tó wà nínú ẹ̀ pátá àwọn làwọn lò bàbá dẹ̀ ní láti máa sọ fún wọn wípé kò sí wàhálà ẹran tó bá ti kú sí abúlé ẹran gbogbo ìlú ni so nígbà tí wọ́n débi tí wọ́n ti ń kun ẹran bàbá ní láti ní kán kó gbogbo àti gbogbo nǹkan tó wà nínú ẹran yẹn àti ẹ̀yìn ẹ̀ àti apá kan lọ kó fún àwọn obìnrin àárọ̀ ọjọ́ kejì ni bàbá wa jájọ́ ni bàbá obìnrin kan wá rọ obìnrin kan wá pé ẹ̀yin mẹ́tọ́ o ṣùgbọ́n ẹran tẹ́ ẹ pa yẹn àwọn ọmọ pé ẹ̀yin kọ́ lẹ yìnbọn sí o bàbá náà yìnbọn sí ó ní rárá ẹ̀yin kọ́ lẹ yìnbọn sí ṣùgbọ́n àwọn mọ̀ pé àṣẹ wà ẹ bá wọn dúpẹ́ ní àwọn lọ́wọ́ ọmọ tó yìnbọn sí ẹran yẹn o àwọn àbí wọn lè rí pé tálẹ́ mọ̀ tó yìnbọn sí wọn ní ẹ̀kẹrin ló yìnbọn sẹ́ràn yẹn wọn ní ṣé ẹ ń bá wọn lọ sọ́dẹ ni wọn náà làwọn nẹran wọn tí ọdẹ bá pẹran lórúkọ wọn mẹ́rin tó pa káwọn bá nídìí wọn kọ́ lára ẹ̀ náà wọn ní béèrè pé ṣùgbọ́n nǹkan tó mẹ́ran ẹ sá wọnú ilé tó yí padà sínú ẹkù ìyá tó ní gangan ló wọnú ilé ẹ̀yìn tó àti àgùntàn ní ọ̀dọ̀ náà pé ó túbà ó ti ṣẹlẹ̀. ìrírí yín mi. adúpẹ́ ní ọ̀dọ̀ náà ṣe rí iṣẹ́ ọdẹ tí a ń ṣe oore ọ̀fẹ́ la ń rí gbà. ẹlẹ́ẹ̀kejì ni wípé ní ọjọ́ kan a lọ sí ọdẹ ọ̀sán náà ni nígbà tí a bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbẹ́ yẹn ṣe rí ẹran ọdẹ nígbà tí àwọn àgbà ọdẹ wà ojú kòkòrò sí a bá rí ọlọ́gẹ̀dẹ̀ wọ́n yìnbọn sí ìbọn méje náà sí ṣùgbọ́n gbà tán lé ẹran yìí lọ àwọn méjèèjì wọ́n sọ fún wọn pé apá
ìtàn kìíní kan tó bá ti pa ẹran yẹn o ni ọ̀tá àwọn wà lára ẹ̀. ibi tí mo ti wá mọ̀ wípé iṣẹ́ ọdẹ ṣíṣe kò fẹ́ àbòsí alájá ló wá pa ẹran yẹn tó gé ní àdá nígbà tó yẹ ara ẹran yẹn wò ò rí ọ̀tá kankan ní ara ẹ̀. I was so surprised kò sí ọ̀tá kankan ní ara ẹran yẹn báwo wípé oògùn ò ṣeé ṣe àbòsí. Èyí tí mo tún wá rí tẹ̀lé inú mi dùn pé olórí ẹṣípa Ẹ̀gbá ó wà níbí lónìí bàbá wa tó fi ṣe olórí ẹṣípa Ẹ̀gbá ní ọdún yẹn lọ́wọ́ nígbà tó ṣókù ní abúlé lẹ́rìn olórọ́dẹ tán ní ẹran tí a máa fi ṣeré ọdẹ wọn a bẹ̀rẹ̀ sí ní wá ẹran yìí pé gbogbo kéńtà gbọ́dọ̀ pa akọ ẹran tó máa fi ṣeré ọdẹ wọn nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wá ẹran ẹ̀ tí aṣápa ẹtú bí méjì akọ ìgalà la gbọ́dọ̀ lò àwọn àgbààgbà wọn bá kojú tí kò dùn títí wọn bá ní báwo la fẹ́ ṣe ẹran yìí bàbá wa Olùsọjí wọ́n pè mí bàbá wa tó dórí olórí ọdẹ wọn nígbà pupa wọ́n pè dìgbò ẹran bàbá wọn ní kí ni a fẹ́ ṣe báyìí onígbọ̀tẹ́ bàbá ní ká ṣe àjẹjókòó àjọ sọ̀rọ̀ ṣùgbọ́n òbí nínú ó dẹ̀ ń fẹ́ òtítọ́ nígbà tí ẹni mẹ́ta mẹ́rin tá a ti jọ sọ̀rọ̀ wọ́n bá pè mí wọ́n ló pè iṣẹ́ tí a máa ṣe yìí ìwọ ló máa ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ yẹn ọ̀dẹ̀ mọ́ nítòsí wàhálà àtẹ̀yìn bàbá ti ló yá wọ́n nítorí àgbọ̀rọ̀ yẹ kójú kó tì wá a gbọ́dọ̀ pa ẹran yẹn àwọn bàbá bàdẹ̀ foríko ní wọ́n ṣètò wọ́n ní kí n gbà kí n lọ lù mo dẹ̀ lọ síbẹ̀ ní ọjọ́ náà lọ́hùn kóró dó gbogbo náà wà ní ọdẹ yẹn nígbà tá a máa wọ inú ìgbẹ́ yẹn tí ajá bẹ̀rẹ̀ báyìí nǹkan tó máa kọ́ yìí àti ẹran wọn kà ó jẹ́ nǹkan tí gbogbo ọdẹ ń wá mo mọ̀ wípé ìṣẹ̀ṣe wà. ẹ̀dá kan nílẹ̀ kan sí. orúkọ mi ni olóyè Babátúndé Oyèlẹ́yẹ ẹ̀kẹ́rin ọdẹ gbogbo kéńtà olórí tún olóyè kéńtà tí ènìyàn yẹn wà ní ibẹ̀ tí bàbá wọn Olùsọjí Adéníbi tí ó jẹ́ olórí tún Ìṣàṣà tí wọ́n sì jẹ́ olórí àṣìpà gbogbo Ẹ̀gbá ọdẹ Ẹ̀gbá.